ẹ̀gbọ́n lọ́ba níkà islamically mi ò mọ̀ tó ẹ islamically mo mọ̀ ju ẹ ìwọ́kẹ̀ ibo ló ti bá mọ̀ ju Imam Ogbomoso lọ. mi ò mọ̀ tó ẹ islamically mo mọ̀ nǹkan jù ẹ lọ islamically. kí ló fi mọ̀ ju Imam Ogbomoso lọ jàre àwọn yín ẹ mọ̀ ń pa ẹ̀sìn rárá ẹ kàn ń borí social media jẹ́ ni islamically ìmọ̀ ìjẹ́lẹ̀ islamically mo mọ̀ ibo ló ti bá mọ̀ àti ẹ̀mọ́ bí tẹ́ ẹ bìlọ́ǹgì sí tán àkọ́kọ́ ẹ ní kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ òpóra akéni ó tún yẹ tún ní ọmọ Bàdágìrì ni ó tún yẹ tún ní Fúlàní. táwọn kìíní ṣe wọ́n ṣiṣẹ́ fáwọn Fúlàní jihadist ni wọ́n ṣiṣẹ́ fáwọn Fúlàní jihadist ni wàláhì báwọn Fúlàní jihadist mọ́ ti ṣe ń ṣe iná ni wọ́n fẹ́ gba Borno wọn ò rí gbà nígbà wọn wọlé tí wọn rọ́nà bó ṣe wọlé nígbà ya wọn láwọn obìnrin wọn tán fún tán borí torí ẹ̀ láwọn fífẹ́ wọ bẹ́ẹ̀ wọn ò borí dáadáa iná fi ń wọ̀ torí nígbà wọn fi débẹ̀ wọn bá wọn pẹ̀lẹ́sìn wọn ni àwọn eléyìí ti ń ṣẹ̀sìn more than 50 years Cosman Danfodiyo tó sọ pé òun gba ọ̀nà Sudan kó fi wọ Nàìjíríà. ayé ń ṣe wá bàjẹ́ pẹ̀lú àpòsí báyìí ok ọmọ bo gangan ni a ti fẹ́ kẹ́ wá ṣàlàyé tí ó bá ń jọmọ Ògbómọ̀ṣọ́ torí ìlú bíi 3 sí 4 lẹ ti kólẹ̀ fún wa ẹ lọ́mọ Abẹ́òkúta ni ọmọ Bàdágìrì ni ọmọ Pòkíà ni ó tún yẹ tún ní Fúlàní X-Men ni ibo gan wa ni ó bìlọ́ǹgì sí ibo ní ṣé dr tọ́lẹ́àtì ibo ló bìlọ́ǹgì sí gangan ẹ̀yin gbogbo orú yìí tẹ́ bá dé kóòtù wà láì ẹ̀wọ̀n lẹ́ṣẹ̀ o lọ́ba níkà mo ń wọ̀nù ẹ̀wọ̀n ló padà ṣe lọ́kọ́ sílẹ̀ continue torí gbogbo ẹ̀ là á lò against ẹ in the court of law gbogbo fídíò ẹ̀ tá ara ń bẹ́ẹ̀ gé yẹn bá ẹ gé yẹn gbogbo ẹ̀ là á lò torí pé òun ba ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ òun ní kì í ṣọmọ ìlú ó wá ń pe ìlú tí òun ṣe tí ó tún ń pè mọ́ tiẹ̀ torí pé o fẹ́ jẹun torí pé kò ṣá lè máa tajà ojoojúmọ́ lo ọ̀dà o tẹ̀ wá ní tọ́pìkì míì mọ́ o ní nǹkan kan tó o fẹ́ ṣe láǹfààní fáwọn èèyàn pé kó tẹ̀ wá sọ̀rọ̀ Ọlọ́run o kó o sọ̀rọ̀ kàfí ọ̀rọ̀ èpè àfi kó o máa tako Imam Ògbómọ̀ṣọ́ tí gbogbo ìjà bá tẹ̀ die down kí ló fẹ́ máa jẹ mọ́ o ṣáà ní èèyàn kan fún ẹ 2,000 èèyàn kan fún ẹ 20,000 tó ń bá kiri orí social media nìyẹn o ń tọrọ owó kiri orí social media kan fún ẹ 2,000 kan fún ẹ 3,000 àní àfikẹ́ ẹ wá sọ ìlú tó ń gbé ẹ̀yin fún ara ilẹ̀ sàmọ́bí tó ń gbé ẹ lè máa expect kó máa wá bọ́ sórí social media láìsọ pònú bíi tiyín Imam Ògbómọ̀ṣọ́ kàwé orí wọn pè náà orí wọn pè defamation of character tẹ́ ẹ̀ ń lò lọ yìí Suberu ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ ní tẹ́ ẹ bí ẹ̀ẹ́dẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sponsor ẹ̀ yìí tí ìyá ẹ bá dé Suberu ló máa dájẹ́ because fún pé o tiẹ̀ kọ́kọ́ sọ pé èèyàn ń ṣọmọ ìlú ìyá ni fún ẹ torí pé fún ara ẹ òun kò declare rẹ̀ pé òun ń ṣọmọ ìlú ìwọ ló wá mọ̀ yìí pé kì í ṣọmọ ìlú ó sì sọ ìlú tó bá ti wá torí ìlú mi 3 ló ti kàkalẹ̀ yìí ó ní ọmọ Akéni ó ní ọmọ Bàdágìrì ni ní ìṣe òtún ti ń ní Fúlàní ni now ìwọ gangan la lè pè ní Fúlàní ṣó mọ̀ pé fún ara ẹ ló sọ pé Lárúbáwá pé ò mọ Lárúbáwá pé àmọ́ Ogbo Hausa so definitely ẹ̀yin Fúlàní tí wọ́n ní kẹ́ wá dalẹ̀ Yorùbá rú ni ẹ̀yin tẹ́ ń gbọ́ Suberu Fúlàní ni o wọ́n ní kó wá dalẹ̀ Yorùbá rú ni o òun ló ṣe fẹ́ da gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ rú ẹ̀ẹ̀kan bìlífù ni o. Arabic ó gbọ́ Arabic jù mí lọ èdè elédè sì ni bẹ́ẹ̀mi náà ṣe fi Haúsá jù ẹ lọ́nu tó bá fi Arabic jù mí lọ èmi náà fi Haúsá mo fi jù ẹ lọ mo tó fi French mo fi jù ẹ lọ. Tẹ́ bá bìlífù ẹ gbọ́ ó ní òun ò gbọ́ Lárúbáwá àmọ́ òun gbọ́ Haúsá òun sì gbọ́ French so ìyẹn ló fẹ́ fi da ìlú rú ló ṣe ń sọ pé Imam Ògbómọ̀ṣọ́ yìí ń ṣe ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tẹ̀lé ẹ̀kọ́ ọlọ́máyẹ̀kẹ́ ẹ padà sí oko ìparun ẹ wo ídíọ̀tì yìí náà òun ló ṣàdúrà fún Imam Ògbómọ̀ṣọ́ pé Imam Ògbómọ̀ṣọ́ ò ní kúrò lórí oyè ẹni bá ní kó kúrò bẹ́ẹ̀ ló ẹ̀yìn ẹ̀ ni wọ́n ti máa lo ìjọba òun kan náà ló tún tẹ̀lé Imam lè máa mú láàfin ẹ rí pé ó ti fún ara rẹ̀ ṣépè fúnra rẹ̀. ní agbára Ọlọ́run wọ́n láti tóbi ànábì wọ́n láti tóbi bọ́lọ́run ṣe tó.
Ọlọ́run ní gbà wá lọ́wọ́ bàbá ìmáàmù. Ìwà tẹ́sí ìwọ Ọlọ́run ní gbà lọ́wọ́ yín. Bàbá ẹnikẹ́ni láàárẹ̀ yàn kéèyàn láti inú òkè àbí wọ́n fi abẹ gbà á ní. Ọba ní ìmáàmù wa tọ́lé à. Oníríṣe. Gbogbo ṣe dáadáa ìmáàmù. Látàrọ náà ẹ̀yìn ó tọ̀ ní oṣù. Ẹ̀yìn rẹ̀ ni a máa ṣe ẹ̀yin náà gbé pé ààrẹ torí ẹ̀ ṣẹ́rí gbogbo àwọn tá a bá ń tẹ̀lé òdodo ẹjẹ́ máa tẹ̀lé òdodo lọ. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣe lágbára Ọlọ́run, nǹkan ò sì ní ṣe ọba wa Gánjì Àfọlábí Orúmọ Gẹ̀gẹ̀. Kàbísọ́ra TV kò ní bàjẹ́ o, ẹ̀ gbà wá ń sọra lójoojúmọ́ ni Sùbẹ́rù ń rù ní sí ọba gbẹ̀yàn Sùbẹ́rù ṣe bó máa rù ní ó ń rù ní ẹ̀rí gbogbo ẹ̀ wá ń papò ẹ̀rá wa Kàbísọ́ra ẹ̀ bó bá ṣe ń tóbi bá ṣe ń sọra Ọlọ́run ní bí ó bàjẹ́ fún gbogbo wa. Assalamu alaikum.